ṣé ń gbọ́rọ̀ lẹ́nu brother wọ́n ní Islam lẹ̀sìn tó ń gbòòrò lọ́wọ́lọ́wọ́ jùlọ lágbàáyé ẹ kó ire brother ṣe rí gbígbòòrò tí Islam yẹn ń gbòòrò òun gọ́sẹ̀ ló wá tó wá pè mí ṣàkíyèsí pé ṣé kò ṣe ń pè mí náà ti bá wọn pẹ̀lú ọbọ̀já wúrà báyìí torí èmi tèmi mo mọ̀ wípé ibi tó ríire bá máa wà àwọn èèyàn ń pọ̀ ń bẹ́ẹ̀ ibi tó máa lead sọ́nà àbáyọ àwọn èèyàn ń pọ̀ ń bẹ́ẹ̀ máa mọ̀ àwọn àpẹẹrẹ jáde lọ́pọ̀lọpọ̀ àwọn mélòó ló ń darí wa báyé pọ̀ tó Nàìjíríà wa àwọn èèyàn mélòó ló ń darí wa tí èèyàn bá apply visa mi ò mọ̀ bí ẹ ti lọ sí embassy rí o ẹ máa rí àdúrà àwọn èèyàn tó máa wá síbẹ̀ at the end of the day few ló máa mú ibi tẹ́ máa ti mọ agbára tó wà nínú few torí bíbélì náà sọ wọ́n ní gbòòrò náà lọ́nà náà tó lead sí ìparun táńṣó lọ́nà náà tó lead sí ìyè ibi tẹ́ máa ti mọ̀ wípé ìgbà míì wà kí èèyàn má bá wọn join ní wọn ó máa ń ṣe ní lóore ju kí èèyàn bá wọn lọ máa ẹ bá rẹ ṣáà ti kà mí mọ́ wọn ṣe rí mo èèyàn lè wà má fi kọ́kọ́ ṣe sample fún yín èèyàn 1 million wà bí kan àwa mẹ́wàá wà bí kan àjọ wà lẹ́gbẹ̀ẹ́ ara wa ni o àwọn èèyàn 1 million tó lọ báyìí àwa mẹ́wàá ṣe rí kọ́ tó ká 1 2 3 dórí 5 mo ti nírètí wípé ó máa pè mí ẹ wá máa imagine tí wàá lọ bá wọn lọ queue sí àárín 1 million kọ́ lọ tó wá lọ bá ẹ ṣe kó wá lọ wà ní 999,000 ṣe rí ẹ gbọ́dọ̀ mọ power tó wà nínú few kò ń ṣe population ló fi ń ṣe ilé ayé ẹ̀yin náà lẹ sọ pé ọ̀kan ṣoṣo l'Elédùmarè ọ̀kan ṣoṣo làlà tó yẹ pé Ọlọ́run fẹ́ mọ̀ wípé tó yẹ pé lóòótọ́ Ọlọ́run yín support pé bẹ́ẹ̀ pọ̀ yẹn ni ó yẹ kí Ọlọ́run pín ẹ̀ sí millions bẹ́ẹ̀ pọ̀ yẹn àpẹẹrẹ tún nìyẹn o brother torí ẹ sọ pé Islam gbòòrò ìkan tó yẹ kó pè ní ṣàkíyèsí ni pé ṣé ẹ ti bá wọn pẹ̀lú ọ̀bọ̀járu ràbáì kò ṣe ti Islam nìkan kò ṣe ti Islam èmi kàn sọ wípé tíyàn bá ti ń pọ̀ jù níbì kan at the end of the day kò ń sí ọ̀nà àbáyọ ń bẹ́ẹ̀ ẹ gbọ́dọ̀ dá wà ẹ̀yin náà gbọ́dọ̀ create ọ̀nà tiyín torí náà ẹ lè ra kéde kí n sọ pé ókè lọ ṣe Ọ̀ṣun lọ ó tí o relationship èmi mi ò lè sọ pé ẹ torí ta lọ́lọ́run sọ̀rọ̀ nípa ilẹ̀ Yorùbá pé ẹ mo ti jèrè ọkàn àbí kinní kan òun àti Ọlọ́run tiẹ̀ torí mi ò mọ bí tí ta lọ́lọ́run ti ń bọ̀ tó fi bára ẹ̀ nílẹ̀ Yorùbá ta lọ́lọ́run náà tẹ̀ mọ́ bí tí mo ti ń bọ̀ tí mo fi bára mi nílẹ̀ Yorùbá so kí ta lọ́lọ́run wọ́n máa kíù lẹ́yìn tòun olúkálukú máa sọ̀rọ̀ Ọlọ́run bó ṣe yé ni mi ò wá ní wá sọ pé o gbọ́dọ̀ máa advise o gbọ́dọ̀ máa follow èmi bí iye follow Ọlọ́run lè o gbọ́dọ̀ máa follow á jẹ́ wípé gbogbo àwọn tó ń follow irú èèyàn bẹ́ẹ̀ òye wọn ò tí kùnà tó ni tí ì bọ́ Ọlọ́run yín pàdé ní tẹ́ bá bá Ọlọ́run yín pàdé wàá mọ̀ wípé o lè bọ́ Ọlọ́run ẹ sọ̀rọ̀ láì má lọ tò sọ́wọ́n ẹ sẹ́yìn àwọn èèyàn kò sí nǹkan kò sáfàní nínú ẹgbẹ́jọdá o Akéde ṣe rí kò sọ̀rọ̀ téèyàn bá máa sọ lórí comment section tí Akéde ò ní sísì àfi tí ìbá kọ̀ fẹ́ fún lésì ni ṣe understand Yorùbá dẹ̀ tún lọ wọ́n bọ̀ wọ́n ní gbẹ̀dùgbẹ̀dù kọ́ lóko nǹkan lè tóbi jọ̀rọ̀jọ̀rọ̀ kẹ́pọ̀ kó má ṣèyàn láǹfààní kó jẹ́ pé nǹkan tá ń ṣó kí quality tó wà ní nǹkan tá ń ṣó kó ju nǹkan tó tóbi lọ so brother ẹ tún jẹ yẹn ẹ gbé sí làákàyè Akéde ò ń ṣe ẹgbẹ́ anybody ànábì ní Akéde ẹgbẹ́ ànábì Akéde ga ó lọ fà.